Hello, welcome to my channel. It's great to have you here. Yes, welcome, 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 welcome. Today, I want to welcome you specially because, yes, today is like exactly 2 months that I started this program, and I'm really enjoying the feedback. And I want to just appreciate you for coming this far with me, making me think it is good enough. Thank you very much for your likes, for your comments. Thank you so much. So, to the business of today. Yes, obìnrin sọ̀wà nù, ó lóun ò lórí ọkọ. Ìwà lọba àwúre, ìwà lẹ́wà ọmọ ènìyàn. Báwo ni ìwà wa ṣe rí? Ìwà jẹ́ nǹkan kan tó ṣe pàtàkì sọ́mọ Yorùbá. Torí ẹ̀ làwọn Yorùbá ṣe máa ń pèèyàn ní ọmọlúàbí. Wọ́n á ní ọmọ tínú àbí, ọmọ tó jẹ́ wípé ọmọ Ọlọ́run ni, ọmọ tó ní ìwà dáadáa, téèyàn lè gbẹ́kẹ̀lé, téèyàn lè fọkàn tán, tí ò ní parọ́, tí ò ní jalè, téèyàn lè lọ sùn, kéèyàn gbà pé yes, ẹni á ṣe dáadáa. Ǹjẹ́ irú ìwà yìí lèmi àti ìwọ ní? Ṣé a ṣe é gbẹ́kẹ̀lé? Ṣé a ṣe é fọkàn tán? Ní gbogbo nǹkan tá a bá ń ṣe, ṣé a máa ń rò pé àwa nìkan kọ́ la láyé? Nítorí ara àwọn nǹkan kéékèèké tó parapọ̀ tó ń jẹ́ ìwà ènìyàn rí. Lára ìwà náà la ti rí kéèyàn máa kanra. Ẹlòmíì, ẹ tiẹ̀ lè kí lásán. Tẹ bá kí á kanra. Tẹ bá béèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀, ojú ẹ̀ gan ti wà lókè. Kí ló dé? Ṣógun láyé ni? Ayé yìí ò lọ bí ọ̀pá àbọ̀n. Ayé ò dẹ̀ wá le. Kò yẹ ká jẹ́ kí nǹkan ní wá lára. Torí pé téèyàn bá rorò, òkúrorò náà máa ń perú ẹni bẹ́ẹ̀. Ẹni tí ò níwà tó jẹ́ wípé ìkà ló máa ń ṣe, kì í fẹ́ ràn yàn lọ́wọ́, kì í fẹ́ ṣoore fún aráalé, kò tiẹ̀ fẹ́ gbọ́ tará ìta, ó tún wá ń kanra, kò fẹ́ tọmọdé, kò fẹ́ tàgbàlagbà, òkúrorò náà máa ń perú wọn. Báwo dẹ̀ ni Yorùbá ṣe máa ń ṣe fún wọn? Wọ́n máa ń sá fún wọn ni. Láì tí ẹ ṣe Yorùbá gan, béèyàn ṣe bẹ́ẹ̀ téèyàn kanra sóyìnbó, á yà fún ẹ. Kò sí nǹkan tó fẹ́ ṣe tó fẹ́ fi ìkanra borí. Táwọn èèyàn bá tiẹ̀ kọ́kọ́ ń wo ojú, tí wọ́n wò pé bóyá ẹni yìí rẹwà, ẹni yìí mà dùn ún wò ó, ọmọkùnrin ló dúró dáadáa báyìí, ọmọbìnrin ló dúró dáadáa báyìí. Tí ó bá ti ní àléébù ní ara ìwà ẹ̀, bóyá kò mọ̀ ọ̀rọ̀ sọ ni, àbó ń bèébú, àbó kanra, àbó ń parọ́, àbó ń jalè, má yẹra fún un. Torí wípé ìwà lẹwà. Ìwà làwọn èèyàn máa fi ń bára wọn ṣe. Wọ́n ní ìwà jọ̀wà ló ń jẹ́ ọ̀rẹ́ jọ ọ̀rẹ́. Ẹni tí ìwà ẹ̀ bá jọ tèèyàn tó tẹ́yàn lọ́rùn lèèyàn máa ń bá rìn. Ẹni tí ìwà ẹ̀ bá dẹ̀ sún mọ́ téèyàn, tẹ́ mọ̀ pé kò ní ní ẹ́ lára, kò dẹ̀ ní fi ìwà burúkú kó fi kó bá ẹ, òun lèèyàn máa ń bá ṣe. Ẹni tó bá níwà burúkú tó bá lọ bá ṣe, alákòóbá náà ń perú wọn. Torí ó máa fi ìwà burúkú tiẹ̀ yẹn á fi kó bá ẹ. Fún ìdí èyí, ẹ jẹ́ ká máa mọ irú ìwà tá a ní. Ẹ jẹ́ ká dẹ̀ mọ bá ṣe ń ṣe sáwọn èèyàn. Nítorí ìwà wa ló máa sọ bí wọ́n ṣe máa ṣe wá àti irú oore tá a lè rí lọ́wọ́ wọn. Yorùbá tún máa ń kọrin kan. Wọ́n á ní, má rorò, má rorò, òkúrorò yìí kó èèyàn jọ, má rorò, má rorò, má rorò, òkúrorò yìí kó èèyàn jọ, má rorò. Ẹni tó bá rorò, ó jẹ́ ẹni tó kanra, kò fẹ́ rọ́mọdé, kò fẹ́ rágbàlagbà. Ta ló mú kíní mi o? Ta ló fọwọ́ kàn mí? Ta ló dé bí? Ẹ má wá sọ́dọ̀ mi, ẹ má dórí bẹ́ẹ̀dì mi, ẹ má débi yàrá mi, ẹ má dẹnu ọ̀nà mi, ẹ má dé àdúgbò mi. Irú wọn ló ń pè lókúrorò. Tá bá dẹ̀ ti mọ̀ pé òkúrorò ni àwọn ìyá gan sọ fọ́mọ wọn, má dọ́dọ̀ ẹ o, ó ń kanra o, òkúrorò ni o. Irú wọn máa ń dágbé ni. Irú wọn ló máa ń fall sí depression. Torí nígbà tó bá dáṣe lénìí, tó dáṣe lọ́la, tó dáṣe lọ́tùnla, tó lọ títì tí ò rẹ́ni kí, tó ń bọ̀ tí ò rẹ́ni dá lóhùn, ìjọ́ tó bá ní problem ńkọ́, kò ní rẹ́ni tó fẹ́ pè. Yorùbá tún máa ń kọrin kan. Ẹ má lórí mi pọ̀ jù o. Wọ́n ní
orí mi má jẹ́ n ṣàdánìkan gbélé o, orí mi má jẹ́ n ṣàdánìkan gbélé o, àdánìkan jẹ, àdánìkan mu, àdánìkan gbénú pálọ̀ bí ẹranko, orí mi má jẹ́ n ṣàdánìkan gbélé o. Orí mi má jẹ́ kí n ṣàdánìkan gbélé. Kọ́lọ́run má ṣe wá láwa nìkan, ṣùgbọ́n ìwà wa ló máa fà á. Oríṣiríṣi léèyàn lóòótọ́, àwọn míì ò kí ń rojọ́ púpọ̀, ṣùgbọ́n ẹjọ́ rírò kọ́ ló kúròrò, ẹjọ́ rírò kọ́ ni pẹ́nìyàn ò ní wà. Èèyàn lè jẹ́yàn jẹ́jẹ́ kó dẹ̀ sì tún kóyàn mọ́ra, kò kàn lágbájá ẹjọ́ ni, ìyẹn ò kò sí jà ń bẹ̀. Ṣùgbọ́n ẹlòmíì kò fẹ́ sọ̀rọ̀, ó tún wá kanra. Irú wọn máa ń sọ oore nù, torí téèyàn bá fẹ́ ṣe wọ́n lóore, á rò lẹ́ẹ̀mejì pé wò ó, màá débẹ̀ ní ìsìn lákanra, má jẹ́ ń lọ pẹ́ tó máa tẹ̀lé mi jẹ́jẹ́, àbí jẹ́ ń lọ bá ẹni tí ò ní lé mi. Ẹ jẹ́ ká fúnra wa ní kí la fẹ́ sọ nísìn, ká pè ní ìmúlọ́kànle, wípé kò dáa ká máa kanra, kò dẹ̀ dáa ká má níwà, ká jẹ́ ẹni tó lè kóyàn mọ́ra, ká jẹ́ ẹni tó lè báyàn ṣeré, torí ijọ́ iwájú ni o, torí ijọ́ tó bá máa nídìí ìrànlọ́wọ́ àwọn èèyàn, kó o lè tètè rẹ ẹni tí ò dá ẹ lóhùn. Torí ijọ́ tí wọn náà tó bá ń dáyàn lóhùn báyìí, tán bá pè ẹ́ tó dáhùn, ijọ́ tí wọn náà bá pè èèyàn máa dá ẹ lóhùn. Kò jẹ́ bí mo ṣe rí sí lénìí. I welcome your comments, contributions, and likes. Thank you for watching. If you are watching me for the first time, please subscribe, like, and feel free to share. Thank you for watching. Have a great day. Bye.